Dàmádàpọ̀ ní wọ́ọ̀dù INEC kéde ìgbésẹ̀ lórí ẹgbẹ́ òṣèlú méjì tí àdàpé wọn ń jẹ́ àdá. Ó ti lé ní 100 kan ẹgbẹ́ òṣèlú tó ti fi orúkọ ránṣẹ́ sí àjọ elétò ìdìbò INEC báyìí fún ìforúkọsílẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027 ní Nàìjíríà. Nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n fi orúkọ ránṣẹ́ sí àjọ INEC ni èyí tí àdàpé rẹ̀ ń jẹ́ àdá, ṣùgbọ́n ẹgbẹ́ méjì òmò ló máa ń jàdú orúkọ yìí báyìí, bó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní àpèjá àwọn orúkọ méjì ọ̀hún. Gẹ́gẹ́ bí INEC gẹ́gẹ́ bó ṣe wí, ẹgbẹ́ àdá àkọ́kọ́ pé àpèjá orúkọ tiẹ̀ ní All Democratic Alliance àdá, nígbà tí ìkejì rẹ̀ tó ń jẹ́ Advanced Democratic Alliance àdá náà ló náà máa ń jẹ́ fún ẹgbẹ́ àdá àkọ́kọ́ o. Ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olóyè Akin Ricket ó ní wọ́n ló ń ṣe agbátẹrù ẹgbẹ́ náà. Ẹgbẹ́ All Democratic Alliance yìí ńlá mọ̀ gbọ́ pé ó jẹ́ ti àwọn alátakò ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n múra láti gba ipò ààrẹ lọ́dún 2027. Àwọn kan tilẹ̀ sọ wípé Àtíkù Abubakar, Malam Nasiru El-Rufai àti Rotimi Amechi òun ló wà lẹ́yìn ẹgbẹ́ yìí. Fún ti ẹgbẹ́ òṣèlú àdá kejì ìyẹn Advanced Democratic Alliance, Alhaji Ahmadu Sulaiman òun ni wọ́n yàn gẹ́gẹ́ bí alága tí yóò sì máa délé náà o, nígbà tí wọ́n yan Sipora Pius Miracle gẹ́gẹ́ bí akọ̀wé. Àdá tó wà fún Olóyè Ricket òun ni ọ́fíìsì tiẹ̀ wà ní UAC Complex, òpópónà Samuel Adémúlégún nílùú Àbújá o. Àdá kejì ó mú ọ́fíìsì tiẹ̀ sí Frandias Close off Aminu Kano Crescent ní Wuzetu nílùú Àbújá kan náà. Lójú ìwé INEC tí wọ́n tò orúkọ àwọn ẹgbẹ́ yìí sí, wọ́n tò tẹ̀lé ara wọn ní o. Òǹkà 109 àti 110 òní wọ́n wà lójú ìwé náà. Ìròyìn wá sọ wípé ẹgbẹ́ òṣèlú kan tó ń ṣe àtìlẹ́yìn fún Peter Obi òǹdùpọ̀ ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour nínú ìdìbò ọdún 2023 náà ó fi orúkọ tó jọra wọn sílẹ̀ fún INEC. A mọ̀ gbọ́ pé èyí mà rí bẹ́ẹ̀ láti fi tako ẹgbẹ́ tí Àtíkù Abubakar tó ń tò ó pọ̀ láti kojú ààrẹ Tinubu ni o. Ṣùgbọ́n pẹ̀lú àdàpọ̀ orúkọ tó lè fa ìdàrúdàpọ̀ bí INEC kò bá tètè gbé ìgbésẹ̀ yìí, ọ̀pọ̀ èèyàn ló ń sọ wípé iṣẹ́ wà fún àjọ náà láti ṣe o, látàrí àwọn ẹgbẹ́ tó pọ̀ bí bàbá yìí tí orúkọ wọn sì ti ń papọ̀ láì tí ń rìn jìnnà. Gẹ́gẹ́ bí INEC gẹ́gẹ́ bó ṣe wí o, tí tẹ́wọ́ gba ìwé ìpè láti fi orúkọ àwọn ẹgbẹ́ yìí sílẹ̀ kò túmọ̀ sí pé gbogbo wọn náà ìlòhùn yóò gbà wọlé o gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ náà ṣàlàyé pé àwọn kinní kan wà tí ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ ní kó tó di ìtẹ́wọ́gbà tí wọn yóò sì fi orúkọ wọn léde gẹ́gẹ́ bí ẹgbẹ́ gidi. Agbẹnusọ INEC Zainab Aminu ó ṣàlàyé fún àwọn oníròyìn pé ẹgbẹ́ gbọ́dọ̀ ní orúkọ àti àmì ìdánimọ̀ tó yàtọ̀ tí wọn yóò fi dá wọn mọ̀ yàtọ̀ sí ẹgbẹ́ míì. Láfikún, ẹgbẹ́ gbọ́dọ̀ ní àwọn alátìlẹyìn tó ń tẹ̀lé, wọ́n sì gbọ́dọ̀ ní ọ́fíìsì nílùú Àbújá o. A kò fẹ́ ẹgbẹ́ tó pọ̀ jù, àwọn tó ní àfojúsùn tí wọ́n sì mọ bí ìkànṣe lọ òun là ń fẹ́, nítorí bí ẹgbẹ́ bá pọ̀ jù ó lè fa ìpèníjà. Agbẹnusọ ẹgbẹ́ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà náà òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Àjọ náà ó wá rọ àwọn èèyàn tó fẹ́ fi orúkọ ẹgbẹ́ òṣèlú sílẹ̀ láti kàn sí wọn fún àlàyé kíkún o. Bákan náà, abala 225A òfin orílẹ̀-èdè yìí ó fi ààyè gba INEC láti fagilé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú bí àwọn nǹkan wọ̀nyí tó bá ṣẹlẹ̀. Bí ẹgbẹ́ kan bá kùnà láti ní gbogbo àlàkalẹ̀ ìforúkọsílẹ̀, wọ́n ní bí ẹgbẹ́ bó bá kùnà láti rí ìbò agbègbè kan ó kéré jù nínú ìbò alága ìjọba ìbílẹ̀, bí wọn kò bá rí ipò kan mú nínú ìbò ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ tàbí ti àpapọ̀. Tá ò bá gbàgbé, ní 2020 àjọ elétò ìdìbò ó yọ àwọn ẹgbẹ́ kan dànù, wọ́n sì dín ẹgbẹ́ náà kù láti 52 ìyẹn 92 sí 18 o ìyẹn 18. INEC wá ṣàlàyé nígbà náà pé òun máa gbé ìgbésẹ̀ yìí nígbà tó ń wo bí àwọn ẹgbẹ́ òṣèlú náà
bí wọ́n ṣe ṣe nínú ìdìbò tó kọjá o àjọ INEC fúnra rẹ̀ ó fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti gba lẹ́tà ìforúkọsílẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tó tó 110. alága INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ó ṣàlàyé ní ọjọ́rú Wednesday pé àwọn ń ṣiṣẹ́ o lórí àwọn ìlànà àti òfin tó de gbígba orúkọ ẹgbẹ́ sílẹ̀ ní ọjọ́ ajé Monday ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2025 yìí àjọ INEC ti gba lẹ́tà ẹgbẹ́ tó fẹ́ fi orúkọ sílẹ̀ tí kò dín ní 110. à ń ṣiṣẹ́ lórí rẹ̀ nílànà ìforúkọsílẹ̀ tí òfin là kalẹ̀ a sì ti fún àwọn tí wọ́n fi ìwé tí wọ́n fi ránṣẹ́ náà lábọ̀ pé lẹ́tà wọn ó ti tẹ̀ wá lọ́wọ́ o àwọn 6 kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi tiwọn ránṣẹ́ nìkan ó ní a kò tí ì fún lábọ̀ a sì máa ṣe bẹ́ẹ̀ kí ọ̀sẹ̀ yìí tó parí o alága INEC ọ̀jọ̀gbọ́n Yakubu òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wọ́n bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tí à ń wò wá o a kú òjò ní òjò náà yóò tura o.